atótó arére pa àkòrí bàbá ọmọ gánà ọmọ Ọ̀yọ́ Aláàfin nílé ní lóko ní àtìlẹ́yìn òde ẹtẹ tí bẹlẹ jẹ wá gbọ́ mi gbàròyé mi àwọn ọmọ ẹgbẹ́ OAUF Òyó Àtìbà Unity Forum ni wọ́n rán mi sí yín wọ́n ní máa lọgun ẹ̀bùn yìí pé àìláṣọ Ọlọ́run pa àkọ́ tó àpérò gbogbo ọmọ eríwo ìwòrí ọlọ́kanran tí ọrin ńlẹ́ ọmọ arísẹ̀gí balẹ̀ kan ìkànnì mo káhùn kásẹ̀gí olóhùn adéhùn ìwòrí ònìkan níjọ́ títí ń dárìn ònìkan ṣoṣo gíogío ìwòrí ònìkan àṣẹ dárìn ẹnìkan ṣoṣo táyé fi yẹni àti àgbájọ ọwọ́ la fi sọ̀yà àjèjì ọwọ́ kan gbẹ́rù dórí ìwọ ṣe tiẹ̀ tèmi ó ṣe tèmi bí kálukú ṣe ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ yìí ní kóńkó jábílẹ̀ yìí ń fọ ọwọ́ aago òdu Ọ̀yọ́ sẹ́yìn torí àìkọ́wòrin èjò ní í ṣekú pa wọ́n. OAUF Òyó Àtìbà Unity Forum ní ìmọ̀ wípé yín pé àsìkò yìí tó wà yìí fún gbogbo ọmọ Ọ̀yọ́ nílé ní lóko ní àtìlẹ́yìn odi wọ́n ní máa sọ fún yín pé ọ̀pọ̀ nìkan ni ọ̀mọ̀ràn tí balẹ̀ yẹ́ ẹ̀ jẹ́ ní máa tún sọ fún yín pé káyọ̀ fọwọ́sowọ́pọ̀ gbé Ọ̀yọ́ lárugẹ ká fọwọ́sowọ́pọ̀ máa panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ àwọn olóṣèlú fọwọ́sowọ́pọ̀ panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ ìjọba gbogbo àwọn ohun tó ń jẹ wá níyà wọ́n ní ká máa pariwo ẹ̀ sókè ká máa lọgun rẹ̀ sókè pátápátá torí ẹni tó bá dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́ kájọ dàpọ̀pọ̀ kó lè bá àwọn kùsùkùsù. OAUF ń fi àsìkò yìí ké sí gbogbo ẹ̀yin lẹ́ẹ̀kan lẹ́gbẹ́lẹ́gbẹ́ tó lórí tẹ̀lẹ́mù gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùn lúùlú gbogbo ẹ̀yin bàbá àti màmá ẹ̀yin ẹ̀gbọ́n ẹ̀yin àbúrò wọ́n ní ẹja àbọ̀wọ́sowọ́pọ̀ tó ìlú Ọ̀yọ́ ga torí Ọ̀yọ́ tó ní aṣíwájú lọ́jọ́ kọjá àwa náà sì tún ní àwòkọ́ṣe rere nítorí àjíṣe bí Ọ̀yọ́ láàárí wàlẹ́ òní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. àjíṣe bí Ọ̀yọ́ láàárí. olóòrọ̀ tó lọ sí kọ́lẹ́ẹ̀jì eré lọ sí olóòrọ̀ gádà iyọ̀ kò sì sí ọ̀nà téèyàn lè gbà jáde bí òjò bá wá rọ̀ lóru tí ò rọ̀ lọ́sàn táwọn èèyàn bá kó sínú gádà yìí wọn ò ṣe bí odidi tírélà bá wọnú ẹ̀ àgbẹ̀ bó ṣe lágbára tó wọ́n jọ kán dìde láti wá bá wa wò nípa àkọ́kọ́ nìyí bí wọn ò bá sì tètè sí àtúnṣe bójú ìbárọ̀ ó lè wo odidilé. bẹ́ẹ̀ni àgbàrá yẹn ṣe àgbàrá kékeré kan. ó lè wo odidilé. ẹ ṣe púpọ̀ àdúpẹ́ lọ́wọ́ yín. ẹ ṣe. àjíṣe bí Ọ̀yọ́ láàárí Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá.